ẹ káàsán ẹ káàárọ̀ o a kú weekend. Mo rí fídíò tí bàbá wa kan ṣe, bóyá ọmọ Ọ̀fà ni wọ́n tàbí ọmọ Ìwó ni wọ́n, a lè sọ torí a máa ń rí wọn nínú mẹ́mbà àwọn aráàlú. Tẹ́ ẹ bá sì jọmọ Ọ̀fà, ẹ kú làákàì, ẹ kú làákàì, ẹ kú làákàì, ẹ kú kó lè bá a dáa. Ẹ ti sọ̀rọ̀ sọ́tún, ẹ sọ̀rọ̀ sósì. Mi ò ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí fídíò tiyín torí pé kí ni ẹ ń wá kí peace reign. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ bá fẹ́ gbàyàn mú lórí ọ̀rọ̀ yìí wípé ẹ dá lọ́wọ́ dúró pé kó má sọ nǹkan kan. Àyàfi tẹ́ ẹ bá lè dá Saheed Shittu lọ́wọ́ mú anytime tó bá fẹ́ sọ̀rọ̀ kó má fi bàbá Mudir Markaz sí. Kó má tiẹ̀ mẹ́nu kan ẹni àfà toró ti fi wọ́n wówó rí, ó sì ti fi wọ́n ṣegi ọ̀la. Bàbá wa lọ́fà, bàbá wa wà tí a bá láwọn ò mọ̀ sí irọ́ pátápátá. Èmi ò láwọn ni wọ́n ní kó máa búyàn o, ṣùgbọ́n àtìgbà tó ti bẹ̀rẹ̀ káti ẹ̀ wá ní odidi ọdún 7 ló fi wà lórí nẹ́ẹ̀tì. Bàbá wa wà àtẹ̀yìn gan tẹ́ ẹgbẹ́nu sọ fún wọn yìí, ẹ ní àwọn kan ń tó kàn wọ́n ni mo fẹ́ sọ yìí o, ẹ láwọn kan ni wọ́n pè wọ́n pípé kán ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ Saheed Shittu. Ṣé bí tí bàbá sọ fún yín náà kò rí bẹ́ẹ̀ o, torí inú wọn náà ló ti ṣe show, ohun yẹn wà lọ́wọ́ wa. Ó ní gba Saheed Shittu fi wà lórí YouTube tí bàbá lọ rí, wọ́n jẹ́ pé ipe èlò ló ń gbà, àwọn ò fún kò gbọdọ̀ mọ béèbú mọ́. N tí ń sọ síta ti pọ̀ jù, ẹ ṣe yẹn lé ní o. Àwọn ẹni tẹ́ ẹ wá ní ẹ fẹ́ dárúkọ àwọn ẹni tí wọ́n pè wọ́n, bàbá sọ fún yín, tàbí àwọn ẹni tí wọ́n sì ṣe iṣẹ́ yẹn wípé kán mọ́ bà kán lọ gba Saheed ní court, kán lọ lọ béèlì ẹ̀. Ẹ mọ̀ wọ́n, ẹ mọ̀ fi ẹnu bo nǹkan kan gbò tí jẹ́ pé irú bàbá wa wà yìí ti wà ní ọ̀rọ̀. N tó bá mú yín dárúkọ irú àwọn bàbá wa yìí, ó yẹ kẹ́ ẹ dárúkọ àwọn ẹni tí wọ́n bẹ bàbá pé kán wá lọ gbà wọ́n lẹ̀. Kò sì sẹ́ni méjì bẹ́yìn ò dárúkọ rẹ̀, mi ò dárúkọ rẹ̀. Àmùdá tí í ṣe candid ǹjẹ́gbọ́, òun lẹni tóyìn tó pe bàbá. Ńgbẹ̀ yín bá wá àdírẹ́sì rẹ̀ pé àti gbọ́kán gbé mùsùlùmí lọ bá bóyá kìrìsìtẹ́nì ládájọ́ yẹn tàbí oníṣẹ̀ṣe ládájọ́ yẹn, kóró gbáú lẹ́nu wọn. Tó bá jẹ́ tí wọ́n fi kan bàbá nìyẹn tí bàbá fi lọ gbàálẹ̀, ṣó yẹ kí bàbá ó gbàálẹ̀? Káwọn náà wá fi ṣírò ìgbà arákùnrin yìí ó dìsáàfù kan mú lóòótọ́. Bàbá ò lè ti torí pé tábà ilé sọ fún yín pé bóyá kìrìsìtẹ́nì ni ó dájọ́ fún tàbí oníṣẹ̀ṣe ni ó dájọ́ fún, mùsùlùmí lòun bá sọ̀rọ̀, ló ń bú, ló ń ya sọmọ́ lára, tẹ́yìn náà sì jẹ́rìí sí. Mo dúpẹ́ fún yín fún tẹ́ ẹ sọ yẹn. Ǹjẹ́ bàbá wa wà tán bá ń lọ sí Saudi, ṣé wọ́n béèrè ẹni tí ó wà wọn lọ? Rárá. Tán bá ní pléènì wọn, wọ́n lè fi mùsùlùmí ṣe dráìvà wọn. Ǹjẹ́ bàbá wa nínú ilé iṣẹ́ tí wọ́n dá lẹ́lẹ̀, ṣé wọ́n béèrè pé kírísítẹ̀nì àbí mùsùlùmí ni ẹ? Kò sí. Abéèrè olórí burúkú Saheed Shittu ọmọ òfò tó ṣe àkóbá fún bàbá yìí, ṣé àwọn ọmọ bàbá yìí wọ́n kó bàbá yìí sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ dépò ọmọ òṣì kan tó wá ní ọ̀nà òwúyà, ọmọ tó jẹ́ pé ó ti mugbó ó ti fàfàkúfà, ó ti jalè tí ì ṣe kékeré, tó jogún ẹ̀ tí òun wà lẹ́lẹ̀ tá a fi mọ̀ pé ogún ni. Òun fúnra ara rẹ̀ sọ pé òun ti ṣe jàgídíjàgan dáadáa. Òun ló sọ gbogbo ohun tó ti dánwò rí, ṣó lè tán lára, wọ́n máa ń wo wèrè kó tán ni, àbí wọ́n máa ń mu ẹni tó bá mu gbó, wọ́n máa ń wò tán ni. Wọ́n rí wò tán, kò lè ṣe kọ́mọ́kù gángan. ń gbọ́ ọmọ bàbá ò kó bàbá sí yọ́yọ́, tọmọ òfò kan wá kó bàbá sí yọ́yọ́. Bàbá gan wọ́n wá lè tì torí tí wọ́n ṣe yẹn, wọ́n gbà òun kalẹ̀. Èèyàn tó wá súnmọ́ wọn ní more than 18 years kan tó mọ arákùnrin bẹ́ẹ̀ nìyẹn náà kígbe jáde. Ó kígbe jáde ipe bàbá n tó ṣẹlẹ̀ ẹni ń jáwọ́ lọ́wọ́ nǹkan mo jáwọ́, ẹ sì tún wá ń sọ fún mi pé kò síbi tó bá ti lè jẹ láyé yìí kó máa rìkọ́ọ̀dì òun yín, ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ dínà rẹ̀, ẹ sì wá ní bàbá ń ṣoore. Tẹ́ni
Bísí ló ní ohun yẹn lọ́wọ́ ẹ wá ní bàbá ń ṣoore ó dá ṣe dáńtàtà ṣe wẹ̀ ṣé wọ́n lówó tó dáńtàtà no matter owó bàbá wọn ò ní owó tó dáńtàtà láti lè fi tún ẹ̀sìn ṣe àwa gbọ́ngbà dáńtà ìgbẹ̀yìn kéèyàn ròyìn èèyàn ní téèyàn bá kú social media ayélujára ti tún náà àṣírí òkú tó bá dáa àtẹni tó ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa social media ní ń dájọ́ sàárè ò dájọ́ yẹ̀pẹ̀ wọn dìlé ọ lórí kí lẹ̀ ń sọ yìí gbogbo tó o bá ti hù níwà social media máa gbé jáde dáńtàtà ǹjẹ́ ìmọye mọ́sálásí tó kọ́ sí gbogbo àgbègbè ǹjẹ́ ìmọye àwọn olóore tó ti ṣe fún nílẹ̀ Yorùbá tí ò bá ti kàn mí mi ò lè ní òṣòre fún wọn ẹ wá tún wo bàbá wa Rábíù Bauchi tó kú yìí 700 houses lónìí ó ní 200 sí Bauchi ìyókù káàkiri ní Demali bàbá yóò gba 1 cent lọ́wọ́ anybody kò gba 1 cent lọ́wọ́ anybody kìrìsìtẹ́nì wà nínú ilé rẹ̀ ẹlẹ́bọ tí ò bá rí bisùn tó bá sáwọ ọ̀dọ̀ rẹ̀ kò béèrè rí ìpèsè ẹlẹ́bọ ní ọ́ni àbí kìrìsìtẹ́nì ní àbí kíní kan ni kò béèrè rí ẹ lọ Bauchi ẹ lọ wádìí bàbá Rábíù Bauchi ẹ lọ sí Bauchi ẹ lọ wádìí ẹ kò béèrè rí kò sì gba kọ́bọ̀ rí ó wá tó ń sọ fún wọn pé ẹ lọ fún lágbájá yìí níbi tí ilé bá kù sí kó máa gbébẹ̀ títí tí ó fi kọ́ tiẹ̀ tó bá kọ́ tiẹ̀ ó lè jáde ẹlòmíì ò tún wá tí bàbá fi gba nǹkan lọ́wọ́ wọn nù ṣáà láwọn yẹn náà ṣoore àní ṣáà máa láwọn yẹn náà ṣoore olórí Tìjàní àsìní ó yá gbogbo dọkumẹ́ntìrì rẹ̀ wà ń tà ńgbà dáńtà àtàkùn wọn gbé tiẹ̀ náà síta ó yá ṣáà láwọn náà ṣoore fún ìsìláàmù ni èwo wá ní tiwa tó wá jẹ́ pé bíjà bá fẹ́ dé nínú ìsìláàmù wọn ò pè ní bàbá ẹ̀dẹ̀ ni wọ́n ń ṣoore thank you wọ́n kú iṣẹ́ ládá kò dẹ̀ sí tó kọ́ bàbá yìí síta tí ò jẹ́ kán rí oore tí wọ́n ń ṣe fún ẹ̀yin tó oore tó bọ́ sí yín lọ́wọ́ lẹ̀ ń sọ kódà bó bọ́ sí èmi lọ́wọ́ mi ò ní panu mọ́ sórí ẹnìkan oṣù tó bá involve lórí ọ̀rọ̀ mi ò ní panu mọ́ mi sì ní máa dárúkọ bàbá àwa nìkan àwọn ẹni wọ́n sún bàbá yìí sínú wàhálà yìí àwọn ni kí bàbá mọ̀ pé kán ṣọ́ra lọ́jọ́ iwájú kóore wọn lè bá gbé wọn bàbá ẹ pẹpẹpẹpẹ àwọn ọmọ yín ó jèrè yín tèmi náà ó jèrè mi o tí ọlọ́jọ́ bá dé báyìí gbogbo ẹ ti wà lórí YouTube ó ti wà lórí YouTube bàbá ní ọ̀nà kọ̀nà ẹ mọ̀ pé Àwòdì TV tó sọ̀rọ̀ yìí ọmọ dáadáa gidi gan ni ó fi yé yín pé bí bàbá ṣe jẹ́ lọ́fà fún yín bẹ́ẹ̀ náà ni mẹ́mọ́tábà ṣéwù bẹ́ẹ̀ ló ṣe jẹ́ nílọrin àlọ́ máa lè lọrin ní orin tí Saheed Shittu gbéṣe tí ó wàá rí ẹni tó gbà sílẹ̀ lẹ́ẹ̀ pé kó náà mọ̀ lọ jẹ́jọ́ tó mú nínú wọn tó lọ tì wọ́n mọ́lé ó mú nínú wọn tó ń tì wọ́n mọ́lé lẹ́yìn ìgbà wọn gbà á lẹ̀ kan kò sì yọjú sílé ẹjọ́ ṣùgbọ́n ẹni tó bá mú àwọn yẹn wọ́n fọ́ọ̀sì rẹ̀ pé kó lọ ilé ẹjọ́ àtúbọ̀tán Saheed Shittu àti àmùdá tí ṣe akádìtì kọ́lọ́njẹ́ kan rojú rẹ̀ ọlọ́ni èmi ò rí bí wọ́n ti lè tọrọ àṣìtàǹgà fúrú láì tí nǹkan náà fi ṣe tó ráwọn náà kó bàbá ìsì yọyọ akádìtì ò lè pè mí lẹ́jọ́ kí n lọ tọrọ náà ti sọ ó lórí nẹ́ẹ̀tì làwọn ti sọ orí nẹ́ẹ̀tì náà ni ó sì parí sí ta lẹ fẹ́ mú tí ó dá yín lóhùn mọ́ ẹ ti kọ́ wa irú bàbá yìí ò lè sọ pé kán fún mi ní wárántì ní ìsìn tí n bá ṣàì lójútì sí wọn kí n wá jẹ wọn mi ò lè jẹ wọn tó ráwọn náà ò jẹ́ kí Saheed Shittu ó jẹ́ court Àwòdì TV ó fi yé yín pé kì í ṣe ọmọ àlè agbára àwọn ògo Ìlọrin ò ká ọgbọ́n ni bàbá fi so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ máwọn ògo Ìlọrin lọ́wọ́ gbogbo ẹni tó sì wà nídìí ọ̀rọ̀ ìbàbá sà wọ́n wá lo agbárí àgbà wọ́n lò fún wọn ọjọ́ náà sì lẹ́lòmíì mọ̀ pé bàbá yìí náà ń pè ní bàbá wà kí lẹ̀ ń sọ yìí tẹ́ ẹ bá yá ṣé tẹ́lẹ̀ ó ń pínwó fún yín kí wá ní bàbá ṣe ní ìsìn tẹ́ ẹ wá ń kígbe ń tó ṣẹlẹ̀ nìyẹn ẹni gbowó lọ́wọ́ bàbá tí bàbá bá ní ó mú padà wá tó bá ní ìwà láyò tó bá sì lóun mọ̀ sán díẹ̀díẹ̀ ó rẹ́dì láti san tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Saheed wọ́n rẹ́dì láti san Saheed ti kó wàhálà bá bàbá wà Saheed àtàmùdá kadit wọ́n ti fi ìdọ̀tí táwọn ọmọ wọn tí wọn ò lè gbàgbé láéláé àpá tí ò lè tán lára bàbá akadit àti Saheed ti ṣe wọ́n ṣe lè máa sọ fún ẹ̀yin gẹ́gbẹ́ sí làákàyè kan nígbà náà
tí wọ́n bá gbé lọ ilé ẹjọ́ bóyá kìrìsìtẹ́nì ni ó dájọ́ tàbí mú ẹ̀sìn wọlé yín náà ṣe kí la rí kọ́ lára yín kí ni nǹkan tá a rí kọ́ lára ẹ̀yin jàmálì súnà gbogbo àwọn ẹni tí bàbá yìí ń gbìjà lé lórí ìjọ jàmálì súnà kí la rí kọ́ lára wọn òṣìṣẹ́ ẹ̀sìn òṣèlú náà ń ṣe àwọn báwọn òṣèlú wí pé wọ́n dáàbò àwọn báwọn òṣèlú wí pé wọ́n dáàbò ẹ dákun ẹ jẹ́ kíkiní yìí òyìnká gbogbo bí ó bá lè dé kó dọ́dọ̀ bàbá wà ṣé lónìí ni ṣé nígbà wọn wá ń bú bàbá wà tí wọ́n ń sọ̀rọ̀ sí wọn lẹ́wà dìde nílùú Ọ̀fà ṣé Saheed ò mẹ́nubọ̀ fà èmi yóò lẹ́nì kankan lọ́fà o mi ìlẹ́bí mi ìlara lọ́fà mi ìwà lè sọ báyà wọn ẹbí mi àwọn náà tán mọ́fà o ṣùgbọ́n èmi gbé mi gbọ́njú mi ò léèyàn kankan lọ́fà èébù Saheed ń bẹ lọ́fà yẹn lórí ìmáàmù Ọ̀fà so ìyẹn ó sọmọ Ọ̀fà dìde ńgbà yẹn àwa ìta àdójúkọ rèé ẹ mọ́ sọ̀rọ̀ mùnáfìkì lórí Olówó no ẹ yọ bàbá ìkúò nínú jìgá tí wọ́n tí Akaditi àti Saheed ti kó bàbá yìí sí ẹ yọ bàbá ìkúò nú ẹ mọ̀ máa tó káwùrẹ́ yìí tẹ́ bá ní ẹ̀yìn àwòdì kó mú idà sínú kí lẹ fẹ́ ṣe fún èèyàn gbìjà lú ẹ̀yin náà gbìjà lú yín ẹ dákun irú ọ̀rọ̀ wo lẹ sọ yẹn náà ẹ ti sọ̀rọ̀ tó dáa tẹ́ ẹ sì jẹ́rìí sí tẹ́ ẹ mọ̀ ẹ wá ń sọ lábẹ́lẹ̀ ẹ̀gbẹ́ síta ó wá dogun sí ẹni tí ń ràn yín lọ́wọ́ àti dáadáa àti tí ò dá tẹ́ ń purọ́ fún tí bàbá yìí sì ń sanwó fún yín tí ń náwó fún yín nà tán fún bàbá títí bàbá fi wá kó sákóló wàhálà definitely ẹni tó bá ń gbìjà Saheed ó máa gbé èbú kódà kó jọmọ lọrin gbogbo ẹni tí bá ń gbìjà ọ̀rọ̀ yìí ọmọ àlè pátápátá nílọrin ni mùnáfìkì ni ọ̀dàlẹ̀ ni ajẹ́ pé mẹ́ẹ̀mọ́tábà yín kódà kan tó jẹ́ mí lọ́la mẹ́ẹ̀mọ́tábà yín ò jọ yín lójú ìlú yín ò jọ yín lójú àtẹnujẹ ń dà yín láàmú mo bá yín dúró bẹ́ẹ̀ kó má lọ.